صلوا على النبي الكريم. الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وسلم. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ jẹ́ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá Ànábì Muhammad. Ìdúró mi lákọ̀ọ́kọ́ mo fi kí bàbá wa Mọ́díbò. Ṣé bá ti wí mọ́ náà nìyẹn? Ìjọ tí àwọn àfáà tí wọ́n máa ń dúnkokò mọ́ wa, tá a máa ń wò wípé ìyá kóra wa sí wàhálà báyìí, àwọn wa lọ sí ọ̀dọ̀ bàbá wa Mọ́díbò. Wọ́n wá rí bí wọ́n ṣe ń tẹ̀, bí wọ́n ṣe ń kúrú, tí wọ́n ṣe ń ga. Sẹ́yìn tẹ́ ń sọ pé kò sí kùnlẹ́nì, kò sí ká bẹ̀rẹ̀, kò sí ká jẹ́ àbí ká máa náwó sàlámà àlékún. Àwọn ṣe náwó sàlámà àlékún sí ọba wa. Ó wá ń ga, ó ń wọlé, ó ń dìde. Mo ní tó bá yá wá máa ta àbádàlà hákì ilà dọ̀là. Àánú tá à ń lé káàkiri tẹ́tẹ̀ láwọn bàbá tọ́lọ́run wa ní kẹrí ní ìsìn, Ọlọ́run ti lè padà sí tí ó tọ́. Ọlọ́run jẹ́ ara àwọn bàbá wa pẹ́. Mo kí gbogbo ẹ̀yin bàbá, mo wá kí gbogbo ẹ̀yin ìlàrẹ̀ Ọlọ́run. Mo dúró lórí protocol tí àwọn MC tí wọ́n dúró lé lórí, torí mi lè kà tán, torí èèyàn ọmọ tán, ó sì níbi téèyàn má dé. Bàbá wa authentic, Ọlọ́run gbé wọn kalẹ̀ láti máa ṣètò ilé ọdọọdún. Nígbà tá ànábì Muhammad ń lọ sallallahu alaihi wasallam, ànábì ń pariwo ummati ummati ummati. Ní ti ń pa ànábì láriwo oúnjẹ náà ní ihò tí ó dínkù lẹ̀, tí ó lu látara táǹkì Islam. But Ọlọ́run tó ní Islam kò fi Islam lẹ̀. Ọlọ́run wá ní kẹ́yìn ànábì ọmọ dùn. Dídùn ẹ̀yìn ànábì àwọn ahò yẹn, Ọlọ́run wá ń fi àwọn kan dì nínú ohò tí kò bá kó ogun ja Islam, tí Ọlọ́run ni wọ́n máa di ìní authentic. Bàbá wa ọ̀tẹ́ ẹ̀ bá ń gbọ́ lọ́run tóbi. Allahu Akbar. Ohun tí wọ́n gbé lẹ́yìn tí gbogbo wa ń ti torí ẹ̀ wá lọ́dọọdún, tá a sì ń dá sí bágbára wa ṣe mọ́. Àwọn nǹkan táwọn tàná, àwọn ẹlẹ́sìn tàná tí wọ́n fi ti jagun, tí wọ́n fi kó wa lọ ni. Tó pé pípadà wa báyìí, tọ́lọ́run ọba ni a máa fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin, wàláhì ní gbòòrò ìsìlámù mọ́. Àwọn sì ti lo irinṣẹ́ yẹn ti pẹ́. Irinṣẹ́ kárí ọmọ òrukàn ká ṣe dáadáa fún, kárí opó ká tọ́jú ẹ̀, ká empower àwọn èèyàn. Ẹni tí ò lè dìde kájí ó dìde. Ẹ wo inú àmì nǹkan tí wọ́n ń ṣe náà ni wọ́n ti fún wa wáyé. Tó bá ṣàfà mi gbogbo àjì tí wọ́n kó lẹ̀ lẹ́ni àkósápà rẹ̀ ni yóò tún máa ta. Àbí ọ̀sà lójú àwọn àfáà tí wọ́n gba ó múra láyé jọ́hún. Ọjọ́ náà ti pẹ́ o, ó ti tọ́gbọ́n ọdún ti sìn yìí o. Tí wọ́n bá tún gba ọmúra ẹ̀ wọ́n tún ta ni. Àgbo kọ wọn mọ́ lónìí. Èèyàn ní gba ájì tí ń háì. Láìsí MC olú ọmọ, láìsí Kókó Zaria. Mo dé lẹ́ẹ̀kan, wọ́n dìde kí mi. Bó ṣe ṣe wá wojú sókè pé MC ló ń kí mi. Ọlọ́run ò fa kémi wọ́n jọ wà pọ̀ rí. Àfi bí òde kan. Àṣíráyé ń jọ náà sọ̀rọ̀. Ṣùgbọ́n orí tẹlifíṣàn iṣẹ́ tẹ̀yìn ṣe yìí náà ṣe gbàdúrà tán wá ń hajj fáwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣe tíátà mi ní hajj lẹ́yìn alọ́fẹ́ yìí ò ní ṣubú. Ọlọ́run wọlé àwọn bàbá wa àgbà nílọrin, Ọlọ́run wọlé àwọn bàbá wa ìmáàmù, Ọlọ́run sì gbà náà. Iṣẹ́ tẹ̀yìn ṣe ni ẹ wá demonstrate rẹ̀ lójú wa. Ẹ gba hajj, ẹ fún lágbájá ní hajj. Ẹn tó ń ṣe rọ́ìdù wa ó tún níyà àwọn ọlọ hajj. Ọmọ alájà màmá ọlọ́rin wọn bọ̀ rẹ o, akínkù oríire o. So gbogbo tẹ́ ń ṣe yìí èyí má lù fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun. Ọlọ́run ọba tó gbé yín kalẹ̀,
ọlọ́run ọba aláàjù abá lọ́rẹ̀ mi yín. Allahumma àmín. ẹ ṣiṣẹ́ náà pẹ́. Àmín. iṣẹ́ ìhàngùn tọ́lọ́ ní kẹ́yìn ọgbà wọlé ni ọlọ́run ọba aláàjù ajíkà mi tún kọ́ ṣeré látara yín. Àmín. la ilaha illallah. Àmín. a wàá ṣe àdúrà torí mi ní fẹ́ kọ́rọ̀ náà gùn tá a bá wo àsìkò. a ṣe àdúrà alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. a ṣe mẹ́ta rẹ̀ àkọ́kọ́ rẹ̀ sheikh ọ̀tẹ́lóní abadúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣé wàá rẹ́ni tó ní nákàlẹ́ yìí bàbá wa kamaludin alhadabi almarhum àwọn ní kí ó ti mọ kọ́kọ́ ké tó jìnnú ọkàn mi kí n tó katira láyé nìyẹn alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ọpẹ́ tán kò sí ọpẹ́ tó tó mọ́ gbogbo ẹni tó bá lò mọ ọpẹ́ dá kò tó ọpẹ́ o so àwa ṣe mẹ́ta bàbá wa ọ̀tẹ́ nìkan àwa náà ta wá síbí wọn nìkan àwọn tí ọ̀tẹ́ pè àwọn tí bàbá wa ọ̀tẹ́ pè tí wọ́n sì ná owó yìí tí wọ́n ná gbogbo àti àná fún àbáwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulilayi ó jẹ́ alhamdulilayi mẹ́ta tí bàbá wa ọ̀tẹ́ tí wọ́n pè wá gbé káwa náà dá sí àdúrà yìí àwa iṣẹ́ téèyàn bá ṣe ọgbọ́dọ̀ lẹ́ni tí ó fìtì sí lọ́dọ̀ ti wá ẹni tá a fìtì sí lọ́dọ̀ náà ni anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ bá gbóhùn sókè dáadáa. sallallahu alayhi wa sallam. ẹni tí ó jẹ́rìí wa nìyẹn níjọ́ gbẹ̀ndẹ̀ alakehama ní tá a wàá ṣe ẹ̀yàn kan náà ní bus stop tàbí lórí queue wọ́n kàn mú wọ ni pé yes next person ẹ̀yin ni kẹ́ máa wọlé táwọn èèyàn ó sì tòtú ó ti gbára wọn lẹ́sẹ̀ ṣeré so n tá a ṣe nísìn a ṣe ó dàbí orin ni kì í ṣe orin a máa wí nígbà méje ìmáàmù ọ̀tẹ́ ẹ dákun ẹjọ́ ẹ bá ń jókòó ẹ wá tẹ ọwọ́ ẹnìkan tí ń jẹ́ Muhammadu sallallahu alayhi wa sallam. Rasulullahi Muhammadu Rasulullahi sọ́ọ́dẹ́kùn wàhdìl amin. Ètò ó jẹ́ kí n lo nákàlí ni pé bàbá wa ròyìn lẹ́ẹ̀kan wípé gbogbo ẹni tó bá lóhun kéwù tàbí tó ń lo ìmọ̀ ọgbà lọ́rin kọjá ni. Oríṣiríṣi ọjà làwa ti ná ẹlẹ́gbẹ́ ẹjẹ́ ń ṣàlàyé àdúrà yìí kẹ́lẹ́ bá àmọ́ pọ́ tọ́ sí wọn ó ti tọ́ sáwà náà àti ná ọjà tí Ìlọrin ti ná rí ní University of Ìlọrin tí n bá gbé ní ìsìn gbogbo yín lẹ́bàá wa subuhana khalikina subuhana ratikina subuhana man sawara duniya bikudirati. Rabbun Ganiyyun Karimun la sharika lahu Barur Raufur Rahimun Wasi'ul Karami mímọ́ rẹ̀ ọba ògo Olúwa ọba mímọ́ rẹ̀ ọba ẹ̀dá mímọ́ ọba Olúwa tó láyé gbàdúrà gbogbo mùmínì pátápátá ọba tó lápọ́nlé lájùlọ aláforíjì ẹ̀dá kò sọ́ba kan àfọ́ Olúwa kò bímọ ẹnìkan àti bẹ́ẹ̀ lọ. kò bímọ ẹnìkan. ẹ ṣe Ìlọrin lọ́kọ́ síwájú kó tó di pé ìlú mi ń gbà kí àwa Lagos for show tó di Lagos for success ká tó wá débẹ̀ ìyẹn náà tó ká gbà pé wasabikuna sabikuna ulaika al-muqarrabuna fi jannatin naim Ọlọ́run ní dáin padà sẹ́yìn láéláé. Allahumma amin. àwa àti Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam sadiqul wahdil amin a ṣe yẹn ti kejì bàbá wa ọ̀tẹ́ lónìí. ẹ mọ̀ wípé ọpẹ́ tán tá a kọ́kọ́ dá yẹn ẹni tí ó daṣọ fún ní tara ẹ̀ láwò á dúpẹ́ tiwọn á dúpẹ́ tara tiwa náà á sì dúpẹ́ àwọn tí ń ná
ọlọ́run ọba ò ní jọ tán lọ́wọ́ wọn bọ́lọ́run ti ṣe lẹ́yìn. Àmín. abati wa ṣe Muhammadu Sodiqul Wadi Lamini nígbà méje délẹ̀ a wà á ṣẹ̀ṣẹ̀ ké Suratul Fatiha látòkè délẹ̀ ọjà mẹ́ta ń Fatiha ọjà mo di ọlọ́run wà tó kànlẹ̀kùnlé ọlọ́run Iyyaka na'budu wa iyyaka nasta'in. ọ̀tẹ̀ tún kọ́hún àwọn olùmọ̀rọ̀ wọn wá bí lónìí kò sábúrú bẹ́ẹ̀ ọ̀yà kò tó ń fẹ́ fún ẹlẹ́mí náà ń fẹ́ àti gbogbo àwa náà tá a gbà fún wọn àti gbogbo àwa náà tá a nífẹ̀ẹ́ wọn ìfẹ́ náà ló ń jẹ́ gbogbo àwọn afọ́ sọ̀rọ̀ ẹ wo bàbá wa tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n dá wa kí wọ́n má dàkẹ́ mọ́ ni kí wọ́n níbọn ṣe rí nù inú wa sì ń dùn irú agbo báyìí wọ́n wulẹ̀ dààmú ara rẹ bí àdúrà ti gbà lọ wáyé ó yà tètè kàníyàn rẹ bọ̀ bó ti á dà níyàn ni pé ẹ̀ ń tọ́ dájò kó ilẹ̀ ọlọ́run ọba aláǹjì lọ́mọdé ọmọ àgbàrá sí ibú olórí oore nù asalatu ò lẹ́ lè ṣe tẹ́ sọ pé ẹ bẹ́ẹ̀ ṣe ń bí ẹ mọ̀ pé àwọn tí ó wà ń bẹ̀ owó tí wọ́n mọ̀ san lọ́sọ̀ọ̀sẹ̀ tí wọ́n ò bá sákò Nàìjíríà ọlọ́run ọba ò ní jẹ́ kankan kọlù yín bẹ̀ ẹ wàá ṣe Fatiha yẹn lákọ̀ọ́kọ́ Muhammadu Rasulullah Sodiqul Wadi Lamini a wàá ṣe sallallahu alayhi wa sallam lẹ́yìn torí gbogbo ẹni tó bá sọ pé Muhammadu Rasulullah gbọ́dọ̀ ṣe sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sì ni àwọn bàbá wa ń lọrin lónìí ẹ bá ṣàdúrà lọ wọn ni ẹni sallallahu alayhi wa sallam tí wọn bá ti pé mẹ́ta ó ti tán wọn ni ẹ ṣe amínà mẹ́ta sí àdúrà sì ti gbà kì í sì sórí wọn ti sọ yín bẹnu tíra ìwọ ò tí ì kéwú débẹ̀ ni ẹni tó bá ka tafsiru Abu Ala Maududi ń bẹ́ẹ̀ túbọ̀ àti gbọ́ ká tó ké so yóò jẹ́ àgbà wípé n tẹ́ ń sọ fún wa yìí òdodo ni n táfi wa máa dààmú káàkiri káàkú máa bẹ lọ́run kọ́lọ́run ọlọ́rẹ̀ yín kọ́lọ́run kọ́ lọ́rẹ̀ mi yín bàbá wa ọ̀tẹ́ ọlọ́run lọ́rẹ̀ mi yín ọlọ́run wọlé ọmọ mi tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín Mùkítárì gbogbo òde tó bá ti pàdé mi ń rẹ́rìn délé ni torí ní bá wújú fóònù mà ta aláàtì wò lélẹ̀ gbẹ̀mú ni o àsìjọ wà nọ́sfàtì ni ó ní tójú àwọn àfáà tí ó gbà pọ́lọ̀ ní ṣe gbogbo wa tí wọ́n fojú ẹ̀ rí ngbà àfáà tá àfáà ló ń mu tí ó tán tó wá ń gbà àfẹ́ ẹgbẹ́ lójú ìwọ mọ àtọkọ sọlọ ni àfáà kan bá lóun ó ṣe tó lóun ọgbà yẹn lójú ẹ gbà á sì ní kọ́ wọn ọmọ wà lẹ́ẹ̀mọ́ láéláé stroke ọba mú lọ́wọ́ agbájúra wa lọ ti jákàdì kọ́ ọlọ́run wọlá ìfẹ́ tẹ́ ẹ ní síra yín tẹ́ ẹ jọ dìmọ́ra yín ọlọ́run ọba kọ́ wa wọlá bẹ́ẹ̀ ìdùnnú tá a jókòó lé ní ìdùnnú ayọ̀ ọlọ́run kò fi gbàdúrà wa ọlọ́run kò fi gbàdúrà wa tó bá tún dọdún tí ń bọ̀ ọlọ́run jẹ́ àtún lè nájú báyìí lọ ọlọ́run má jẹ́ apẹ́dìjà máa lé dì ní ọlọ́run tó ní káwọn èèyàn máa dìde láti gbèjà ìsìláàmù ní ìsìn àwa náà ń ṣe tíntín láyé ara wa àná dì ní tó bá dijọ́ Sunday tabata salatu tán àtàwọn district rẹ̀ wọ́n yìí kánjú wọ́n á ṣe máa ṣe alif bá tá sa àdàgbàkéwù ni wọ́n mo wá jókòó mo wá wí pé àwọn ọkùnrin yìí ń lọ́ọ̀ṣì àlùbáríkà fúnra wọn ni kí wọ́n tún dákẹ́ ó mọ̀ dáadáa apart from wípé wọ́n ti gbàfẹ́ ni ọlọ́run èmi náà wá ní ìmọ̀ dúró lẹ́yìn yìí tájọ máa kírun ọlọ́run ọba aláǹjù lọ tí ó ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run ní ká máa rí yẹn tap látara bàbá wa ọ̀tẹ́ ọlọ́run má bà ìjókòó náà jẹ́ ẹ jẹ́ ká ṣàdúrà náà ká lè tètè máa parí ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين محمد رسول الله صادق الوعد الأمين 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 محمد رسول الله صادق الوعد الأمين
محمد رسول الله صادق الوعد الأمين محمد رسول الله صادق الوعد الأمين صلى الله عليه وسلم nígbà mẹ́wàá صلى الله عليه وسلم 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 آمين متى متى آمين 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 يا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.